ìjìnlẹ̀ nípa àṣà àti ìṣe Yorùbá Bùkọ́lá Adélékè ti sísọ lójú eégún àfojúsùn iṣẹ́ ìwádìí lórí nǹkan ìṣẹ̀ǹbáyé àti ẹ̀sìn ìbílẹ̀ lẹ́yìn tí àfojúsùn rẹ̀ tó sì wà lọ́tọ̀ọ̀tọ̀. Adẹ́rẹ̀mí Àkànmú ti wà níkàlẹ̀ láti fàbọ̀jẹ́ni lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà. Nípa ojú táwọn èèyàn àwùjọ kan fi máa ń wo àwọn tó bá ń ṣiṣẹ́ ìwádìí nípa èdè àti àṣà Yorùbá bí ẹlẹ́bọ tàbí táwọn míì sọ wọ́n ní súná ayé ló máa kọ òkúta nínú èdè àti àṣà Yorùbá. Arábìnrin Bùkọ́lá Adélékè tan ìmọ́lẹ̀ sí àfojúsùn àwọn tó ń dápalẹ̀ iṣẹ́ ìwádìí lórí èdè àti àṣà Yorùbá tó fi sọ pé iṣẹ́ ìwádìí ní ọ̀nà àti jẹ́ kí adìrẹ èdè Yorùbá ràgàbọ àwọn ọmọ rẹ̀ nípa àgbékalẹ̀ tí èdè yóò fi dúró tó fi máa ṣà Yorùbá kí èjìwọ̀wọ̀ ayé má bàa gbé wọn lọ. Bẹ́ẹ̀ nípa àti tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kọ̀ọ̀kan tó rọ̀ mọ́ ìdàgbàsókè ohun ìmúgbòòrò èdè Yorùbá àmọ́ tó jẹ́ pé ń ṣe làwọn ẹlẹ́sìn àbáláyé ń ṣiṣẹ́ tọ ìdàgbàsókè ẹ̀sìn ìbílẹ̀ wọn. Arábìnrin Adélékè ẹni tí í ṣe olùkọ́ èdè Yorùbá tó dáńtọ́ tó tún jẹ́ alákòóso iléeṣẹ́ alukoro agbáṣàga ìṣẹ̀dálẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn olùwádìí ń ṣiṣẹ́ tó àti di òtítọ́ mú lórí èdè àti àṣà bínibí o láti dènà wíwọ́ ọkùn rẹ̀ kó máa látẹ ìlẹ̀kẹ̀ kó máa di alátẹ Ọ̀rúnlá. Bẹ́ẹ̀ ló sọ pé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní àwọn òòṣà tó jẹ́ alágbàwí fún wọn o lọ́dọ̀ Olódùmarè àmọ́ bí olùwádìí kò bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtíẹ́nì yóò jẹ́ mùsùlùmí tàbí kí á sì rí àwọn tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ nínú àwọn tó ń ṣiṣẹ́ ìwádìí. Egun ṣóńṣó ti parí ike Yorùbá yìí ló ti bomi ìmọ̀mú lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ ní fásitì. Bẹ́ẹ̀ ló wá lo àǹfààní ọ̀hún láti ṣí láwẹ́láwẹ́ nípa ibi tí iṣẹ́ ìwádìí ti gbé e dé àti ohun tí ojú rẹ̀ rí lóko ìwádìí. Ó wá lo àǹfààní ọ̀hún lẹ́ẹ̀kan sí nípa kíké sí àwọn èèyàn àwùjọ láti máa mọ rírì iṣẹ́ ìwádìí dáadáa kí ìwúrí lè wà fún wọn pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ yìí. Ẹ ṣáà mọ̀ pé kú iṣẹ́ ló máa mú orí iṣẹ́ wá. Adẹ́rẹ̀mí Àkànmú ló ń jábọ̀ fún iléeṣẹ́ BCOS.